àsìkò yìí ẹ̀yin aráalé, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta, a kú bójú ọjọ́ ti ṣe rí. Ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ètò àjọrò lórí ìkànnì Àwarawa TV, eléyìí tá a wà lórí ẹ̀rọ ayélujára. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé láti ojúlé dójúlé, láti lọ mọ ibi tí ọbẹ̀ ti gbé ń dùn làwa ti máa ń ṣe é. Ní ìsìn lásìkò yìí a tún ti dé bí ìṣe wa, eléyìí tí a sì ti kalẹ̀ sí akata ẹni ńlá, èèyàn ńlá, ẹni pàtàkì láwùjọ. Kó tó di pé màá máa tẹ̀sí ọwọ́ wájú, àárín ni àìbéèrè, à ń pàdé ẹni lọ́nà àṣàyẹ̀sí ẹni. Sekinat Adégòkè Yusuf lórúkọ ti tèmi. Kí n tó ṣíṣọ lójú àlejò mi, ẹ jẹ́ kọ́kọ́ ka àti máa ṣe bọ̀ wọ́n. Wọ́n ní okùn ò lè gùn gùngùn kó má níbi tí ó ti gùn wá. Tọ̀, àlejò mi, àlejò lápè wọn o, torí àwa bá wọn lé ni wọ́n gbà wá lálejò, àwa náà sì ti mọ̀ gbà wọ́n lálejò ní ẹsẹ̀ kan náà ni. Ọmọọba Maxine Ọládìran Ọ̀dẹ́yẹmí tí wọ́n bí ní ìlú Ilé-Ifẹ̀ ní ọjọ́ kọkànlélógún oṣù karùn-ún ọdún 1962 tí mọ̀lẹ́bí ọmọọba Anthony Ọmọ́táyọ̀ Ọ̀dẹ́yẹmí Ṣáájuyìgbé àti ìyáàfin Sarah Olúfúnmiláyọ̀ Ọ̀dẹ́yẹmí kí Ọlọ́run ọba kó ṣekú nísìnyí fún wọn. Ní ìjọba ìbílẹ̀ Òbòkun ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni ọmọọba Dìran Ọ̀dẹ́yẹmí ti ṣẹ̀ wá, eléyìí tí èèyàn sì máa ń bẹ̀rẹ̀ ìgbésẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ ètò ẹ̀kọ́ wọn nílé ẹ̀kọ́ St. Bernard Catholic Primary School ní Lágèrè ní Ilé-Ifẹ̀ ní ọdún 1969. Ní ìtẹ̀síwájú, gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé ọ̀pákùtẹ̀lẹ̀ fún ọmọnìyàn náà ní láti wá ẹ̀kọ́, wọ́n tẹ̀síwájú láti lọ kẹ́kọ̀ọ́ ní Odùduwà College tó wà ní Ilé-Ifẹ̀. Lẹ́yìn ọdún kan ní ilé-ìwé ọ̀hún, ọmọọba Ọládìran Ọ̀dẹ́yẹmí wọ́n tẹ̀síwájú ní ilé ẹ̀kọ́ St. John's Grammar School tó wà ní Ilé-Ifẹ̀ bákan náà, eléyìí tí wọ́n ti parí ìpele àkọ́kọ́ ní ọdún 1979. Lẹ́yìn náà ni wọ́n fakọyọ púpọ̀ lẹ́nu ẹ̀kọ́ ọ̀hún tí wọ́n sì tẹ̀sí ọwọ́ wájú lọ sí Ogun State College of Education níbi tí wọ́n ti kọ́ ẹ̀kọ́ níbẹ̀. Bákan náà ẹ̀wẹ̀, wọ́n wá padà ní ráńpẹ́ sí Òbòkun láti máa kẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ òyìnbó ní Ìbòkun Grammar School, eléyìí tí ó sì jẹ́ pé wọ́n padà tẹ̀síwájú ní ilé ẹ̀kọ́ níbi tí sọ́mọ́nì sì gbé dulẹ̀ ní fásitì ti ilẹ̀ Ìbàdàn, níbi tí wọ́n ti lọ kẹ́kọ̀ọ́ sí tí wọ́n kọ́ ẹ̀kọ́ nípa Language Communication Arts. Ọmọọba Ọládìran Ọ̀dẹ́yẹmí wọ́n ṣe àgùnbánirọ̀, eléyìí tí wọ́n sì gbé wọn lọ sí iléeṣẹ́ móhùnmáwòrán NTA níbi tí wọ́n ti ń ṣe akọ̀ròyìn níbẹ̀. Iṣẹ́ ìròyìn ọ̀hún wọ́n mú lọ́kùnkúndùn, eléyìí tí wọ́n sì ṣiṣẹ́ láwọn iléeṣẹ́ ìròyìn àtẹ ìwé ìròyìn káàkiri. Iṣẹ́ ọ̀hún wọ́n bẹ̀rẹ̀ láti ọdún 1988 títí tí wọ́n fi tẹ̀sí ọwọ́ wájú. Àmọ́ láwọn ìgbà kan, torí kò sí bí sánmọ̀ ṣe lè funfun tó, dúdú díẹ̀ yóò wà. Wọ́n ní àwọn ìgbésẹ̀ kan wáyé, eléyìí tí wọ́n fi ní ọmọọba Ọládìran Ọ̀dẹ́yẹmí wọn ò gbúdọ̀ wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun mọ́, látàrí pé wọ́n ní ìròyìn láwọn ibi tán ń gbé ó ṣapá kan jà mọ́, eléyìí tí ọ̀gá wọn gbà náà tó sì wá wò pé rárá o, irinṣẹ́ mi leléyìí, kàkà kí n fìdí ẹ̀ tì ń yà jẹ́ kó tẹ̀sí ọwọ́ wájú lọ síbòmíì ni, eléyìí tí ìrìn àjò ọ̀hún tó fi gbé wọn wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn. Ọmọọba Ọládìran Ọ̀dẹ́yẹmí wọ́n ti ṣiṣẹ́ káàkiri gẹ́gẹ́ bí oníròyìn nílẹ̀ yìí àti ní òkè òkun, eléyìí tí wọ́n sì tún ti padà wá sí inú òṣèlú. Wọ́n ti dipò mú gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì àti olùtọ́nisọ́nà fún ìjọba. Ìrìn àjò wọn nínú òṣèlú, ibẹ̀ náà ni ìfọ̀rọ̀wérọ̀ wa ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ fún ti sáà yìí. Ẹ kú dédé àsìkò yìí sáà lẹ́ẹ̀kan sí. Ẹ ṣé, mo dúpẹ́ olóòtú. Tọ́, ẹ bá wa jẹ́rìí àwọn ohun tí a tọ̀ kalẹ̀ lẹ́sẹẹsẹ ọ̀hún. Gbogbo nǹkan tí ẹ sọ pátápátá ló bá mi lára mu, tó dẹ̀ jẹ́ pé ìtàn ilé ayé mi nìyẹn. Ní ṣókí. Tọ́, oníròyìn ni àkọsílẹ̀ fi hàn pé ẹ ṣiṣẹ́ bí oníròyìn lọ́pọ̀lọpọ̀. Oníròyìn ní bó lẹ ti ṣe dé àkàtà òṣèlú? Òṣèlú jẹ́ nǹkan tó jẹ́ pé òṣèlú
ó dàbí pé gbogbo ibi tí n bá wà máa ń fẹ́ mọ nǹkan tó bá lọ láyìíká mi láti primary school láti secondary school láti university tó jẹ́ pé nígbà tí mo wà university náà mo díje ńbẹ̀ láti lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin tàwa akẹ́kọ̀ọ́ tá ń pè ní student representative and nígbà yẹn ní UI kò sí ẹni tó fẹ́ jẹ president tí ò ní jẹ́ pé àwa náà la máa ṣe ní campaign fún afọbajẹ. àwa afọbajẹ ni so gbogbo eléyìí òṣèlú yẹn ti bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ńgbà yẹn nígbà tá a dẹ̀ tún tún bẹ̀rẹ̀ iṣẹ́ oníròyìn náà mo ti ṣe alága àwọn oníròyìn correspondent chapel ní Ọ̀ṣun state gbà mo ti dé Ọ̀yọ́ state náà mo ti ṣe rí mo ti joyè inú ẹgbẹ́ sport writers association akọ̀ròyìn fún eré ìdárayá gbogbo eléyìí òṣèlú náà la lè pè ṣùgbọ́n nígbà tí Ọlọ́run máa kádàrá wípé mo wọnú òṣèlú gan-an ní ìgbà tí Ọ̀túnba Christopher Adébáyọ̀ Lawakala tí wọ́n di gómìnà tí wọ́n ránṣẹ́ pè mí láti ìlú òyìnbó pé àwọn ti di gómìnà bíi wákàtí méjì sẹ́yìn ṣùgbọ́n àwọn gbà wípé àwọn nídìí mi nínú ìjọba àwọn gẹ́gẹ́ bí ẹni tí ó máa bá wọn mójútó ọ̀rọ̀ tí wọ́n máa sọ àti ìbá àwọn oníròyìn sọ̀rọ̀. Tayọ̀tayọ̀ nínú mi fi dùn ṣùgbọ́n mo pe àkíyèsí wọn sí pé mi ò ń ṣe ọmọ Ọ̀yọ́ state ọmọ Ọ̀ṣun state ni mí ṣé eléyìí ò ní di nǹkan kan ṣùgbọ́n wọ́n sọ wípé the best làwọn ń fẹ́ àwọn tí àwọn mọ̀ pé àwọn jọ máa ṣèjọba làwọn ń ṣàkàkiri Haúsá wà ní ìjọba àwọn Ìgbò wà ní ìjọba àwọn ìlú tó yẹn ti wá kò ṣe dandan fáwọn pé sókè máa bọ̀ so nígbà tí mo dé máa bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú wọn gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn special adviser on communication and strategy ẹ̀yìn ó pín sóríṣiríṣi iṣẹ́ tí wọ́n máa ń fún mi ṣe mo dẹ̀ máa ń kọ ọ̀rọ̀ tí wọ́n máa kà síta so iṣẹ́ yìí ni mo ṣe fún bí oṣù mọ́kànlá pẹ̀lú wọn tí àwọn náà dẹ̀ ti ń fojú wò mí bí ẹni pé ó dàbí ẹni pé dìran ó mọ̀ ń pa ọ̀rọ̀ òṣèlú nígbà tí ìdádúró kékeré wá tán ní kán padà ṣe gẹ́gẹ́ bí igbákejì gómìnà tán ní kí gómìnà Ládọjà kó padà wá ìgbà yẹn àlàfo wà ńgbà yẹn wọ́n wá ní pé kí n má padà sí òyìnbó kí n wà lára àwọn tó máa ṣe campaign fún àwọn táwọn bá wọlé àtúnjọ máa ṣepò lọ torí ìgbà tán padà gẹ́gẹ́ bí deputy yẹn àwọn tó bá wọn ṣiṣẹ́ ńgbà yẹn náà máa gbà ṣe ńgbà tán di gómìnà náà gba èmi so mi ò nípò mọ́ ńbẹ̀ so àwa dorí kọ campaign wọn títí tí Ọlọ́run dẹ̀ fi gbàdúrà wa tí wọ́n fi wọlé tán fi di gómìnà nígbà tán wọlé tán di gómìnà padà náà wá sọ mí di special adviser on special duties ní under gómìnà so ilé ló wá lajú mi sí òṣèlú dáadáa tó jẹ́ kí n mọ bí ó ṣe ń lọ ó jẹ́ kí n ní ìrírí tó pọ̀ ní òṣèlú nígbà kan èmi náà wá gbà lérò pé kò sí bí ó ṣe lè ṣe tó ní Ọ̀yọ́ state tí ì ṣe ìlú mi tí ì ṣe lé kò sígbà tán ní júwe ilé fún mi ó yẹ kí èmi náà lọ sí Ọ̀ṣun kí n kó òṣèlú mi lọ sílé èmi náà wá dábàá ńgbà yẹn kí èmi náà fẹ́ ṣe gómìnà Ọ̀ṣun ẹnu ẹ̀ láwà àti ń bá campaign lọ àti ń ṣe gbogbo ẹ̀ lọ kó tó di pé ilé ẹjọ́ àwọn adájọ́ wípé ọmọọba Ọlágúnsóyè tó ti lò bí ọdún 3 lórí àpèrè gan pé àwọn ò gbà pé àwọn gan ni gómìnà wípé ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá òun ni gómìnà bí gbogbo eléyìí tí àjọ tó lẹ́gbàá yẹn gbogbo ẹ̀ ṣe túká nìyẹn ṣùgbọ́n abẹ́rẹ́ tí bá òṣèlú wa lọ títí tí ó fi débi tá a wà yìí nígbà tí a ṣe ọ̀rọ̀ ẹgbẹ́ ní Ọ̀ṣun state mo jẹ́ bí state PRO agbẹnusọ fún ẹgbẹ́ PDP ṣùgbọ́n mo gbà pé mo lè gbélé lọ sókè nígbà tí àyè sílẹ̀ lókè ní gbogbo Nàìjíríà pé national convention a fẹ́ ṣe mo díje fún ipò igbákejì alukoro ẹgbẹ́ PDP ní Nàìjíríà Ọlọ́run dẹ̀ jẹ́ kí n jáwé olúborí ipò yìí ni mo dì mú títí di wákàtí tí a fi ń sọ̀rọ̀ yìí. tọ́ oníròyìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà nínú òṣèlú tí kì í tẹ́ àwọn oníròyìn lọ́rùn ẹ̀yin oníròyìn ní ẹ sì gbé ìgbésẹ̀ òṣèlú àwọn nǹkan tí ò tẹ́ yín lọ́rùn bó lẹ ti ṣe àtúnṣe sí i àti pé àti ṣàtúnṣe ọ̀hún yóò fẹ́ nira díẹ̀ ọ̀nà owó lẹ́gbẹ̀ẹ́ gbà. Ìbéèrè ńlá ni eléyìí tẹ́ béèrè yìí o gẹ́gẹ́ bí oníròyìn ó rọrùn
láti sọ wípé nǹkan báyìí ò dáa Mhm. kò yẹ kí ó rí bẹ́ẹ̀ nílùú ṣùgbọ́n tí èèyàn bá ti wọnú òṣèlú tán kì í ṣe pé nǹkan máa yí padà o èèyàn á kàn rí pé nǹkan tí èèyàn ń sọ nígbà yẹn àwọn kan wà tó yẹ pé èèyàn ò rí àrídájú ẹ̀ ní àwọn kan dẹ̀ wà tó jẹ́ wípé ó ti di ara Nàìjíríà tó jẹ́ pé àti túṣe ẹ̀ gan ó dọwọ́ Ọlọ́run tí èèyàn bá lè di ara wọn èèyàn kàn rọra jókòó náà a máa wo bó ṣe ń lọ. téèyàn ò bá lè di ara wọn èèyàn á jókòó á wo bó ṣe ń lọ. Jíjókòó wo bó ṣe ń lọ ṣé kò ní ewu dání bẹ́ẹ̀. ó léwu òun náà ni ó dàbí ẹni bá ṣiṣẹ́ bára wa níbi tá a wà ní Nàìjíríà lẹ́yìn tí gẹ́gẹ́ bí oníròyìn a máa ń kọ́ wípé ẹ dìbò fẹ́ni tó bá tọ́ ẹni tẹ́ bá mọ̀ pé ó máa ṣe ìlú láǹfààní ní kẹ́ ẹ dìbò fún ẹni tẹ́ ẹ mọ̀ pé ó ti ní àkọ́ṣe àti ìrírí ayé ní kẹ́ ẹ dìbò fún torí pé wọ́n á lè lo ipò yẹn dáadáa fún àǹfààní aráàlú ó ṣe kọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí oníròyìn ṣùgbọ́n nínú òṣèlú gbogbo ilé ìtẹ́wé yẹn àpò ara yín lẹ́ ń ṣe sí o ẹni tí ò bá mú owó wá kò di ìbò ẹni tí ò bá ní owó kò lè jáde bó fẹ́ dìbò so àwọn èèyàn gidi gan tó jẹ́ ní rere láwùjọ tó yẹ ká máa fi sípò wọ́n lè má lówó láti sọ pé àwọn fẹ́ ṣe nǹkan àwọn tó lówó náà máa jáde àwọn tó dẹ̀ lówó wọ́n máa fowó ra ìbò ni láwádìí wípé tí wọ́n bá fowó ra ìbò tán nígbà tí ó bá di pé ó yẹ kán ṣe dáadáa fún ìlú wọ́n á kọ́ mú owó tí àwọn fi ṣòwò tán fi ṣòwò láti fi ra ìbò wọ́n á kọ́kọ́ mú owó yẹn wọ́n á máa kó jẹ ìyẹn ní corruption so eléyìí ó jẹ́ nǹkan tí ò dùn mọ́ mi nínú rárá gẹ́gẹ́ bí oníròyìn tí a bá ń sọ̀rọ̀ wípé mo rántí pé mo ti kọ́ rí nígbà tí mo ń kọ column fún Tribune tí mo condemn àwọn tó jẹ́ wípé tán bá ń lọ sí patí lásán ọlọ́pàá obìnrin á bá ìyàwó á bá gbé báàgì ọlọ́pàá ọkùnrin á bá ọkọ á bá gbé báàgì á fọwọ́ kan mú bọn á fọwọ́ kan gbé báàgì mo condemn ẹ̀ tí ẹlòmíì bá fẹ́ sọ̀kalẹ̀ gan tó bá dé nínú pé òun jẹ́ òdìpọ̀ òṣèlú mú á expect kọ́lọ́pàá sọ̀kalẹ̀ kó ṣẹ̀ṣẹ̀ sílẹ̀kùn fóun nílẹ̀kùn tó yẹ pé òun gan lè ṣe fún un mo rí gbogbo eléyìí gẹ́gẹ́ bíi wípé kí làwọn èèyàn ń ṣe gbogbo eléyìí fún mo ti kọ̀wé nípa ẹ̀ rí so nígbà tí mo déjọba tó di pé wọ́n fún èmi náà pé ọlọ́pàá tó máa ṣọ́ ẹ̀mí mo ní mi ò nídìí ọlọ́pàá níwọ̀nba wípé mo ti kọ nǹkan tí ó yàtọ̀ sí bẹ́ẹ̀ rí mo wá ní pé bí ọ̀rọ̀ ṣe rí yìí ọlọ́pàá tẹ fún mi rò pé máa bá mi lára mu torí èmi tí mo ti kọ̀wé pa ẹ̀rí pé ẹ lè máa gbọ́ ọlọ́pàá káàkiri lọ sí patí pé mi ò fẹ́ ọlọ́pàá. Ọ̀rẹ́ mi kan wá ń ṣe patí nígbà tí mo débẹ̀ mo kàn rọra yọ sí patí náà ni mo dẹ̀ rọra jókòó ó ní ìdìrán ó lò ṣe dáadáa o mo ní kí ló dé ó ní tó bá gbọ́ ọlọ́pàá lẹ́yìn káwọn èrò tẹ̀lé ẹ náà máa fi mọ̀ pé mi náà mọ̀ èèyàn wípé special adviser dé mo ní òṣèlú tí a ń ṣe ní Nàìjíríà ó ti di pé téèyàn bá ti dépò òṣèlú oríṣiríṣi nǹkan tó rọ̀ mọ́ ọ́fíìsì yẹn ó máa kì í jẹ́ kẹ́lòmíì gan fẹ́ kú òun bẹ̀ mọ́ tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ lu òyìnbó torí mi gbé lu òyìnbó dáadáa ẹni tí ó jẹ́ prime minister tó bá ń lọ báyìí tí iná bá mu ó máa dúró lórí iná ni. kò sí pé à ń bẹ́ẹ̀dì òfin fẹ́yàn òfin ò wà fún pé àwọn kan lòfin wà fún òfin eléyìí kò mú ará ìjọba òfin gbogbo wa pátápátá ló jọ mú pọ̀ ṣùgbọ́n níbí kò rí bẹ́ẹ̀ tó bá ń ṣàwọn nǹkan wọn ni aráàlú òyìnbó ìtúndé kò rí bẹ́ẹ̀ Nàìjíríà tó bá sọ ilé wọn ni kò rí bẹ́ẹ̀ bó ṣe ń sọ ọ́ tí àwọn aráàlú ẹni tán ń wá ẹni tán fẹ́ kidnap ẹni tán fẹ́ pa tí ò bá ní ọlọ́pàá lẹ́yìn gẹ́gẹ́ bí olóṣèlú ẹ̀mí ẹ̀ ò dé gbogbo eléyìí ó wọnú ara wọn ó kọ́ra wọn so ńgbà táwa ń kọ̀ndẹ́mù ẹ̀ wọ́n máa fi yé wa wípé ẹ̀kan kọ̀ndẹ́mù ẹ̀ ní ẹ̀ lè fi lóyìnbó wé ibí o tẹ́yìn ò bá gbọ́lọ́pàá lẹ́yìn lóyìnbó a mọ̀ pé òfin wà a mọ̀ pé ọ̀ràn ààbò wà ṣùgbọ́n bí kò sáàbò ẹni tí ó dipò mú gan náà máa wá náà máa gbé torí pé wọ́n lè sọ fún àwọn ará ilé ẹ̀ pé ó yá mowó wá so gbogbo ẹ̀kọ́ ra wọn tó yẹ mo sọ pé nígbà míì àwọn nǹkan tá ń kọ nígbà tá a rí reality ẹ̀
ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n kì í ṣe pé àtúnṣe ò lè wà àtúnṣe tó dẹ̀ lè wà náà ni pé tí ààbò bá wà fún gbogbo èèyàn àwọn péréte ò nídìí ọlọ́pàá láti máa ṣọ́ wọn ẹ̀mí kan kò ju ẹ̀mí kejì lọ ṣùgbọ́n nínú òṣèlú ẹ̀mí àwọn tí ó ń ṣe ìjọba lé wa lórí ó ṣe pàtàkì ju ẹ̀mí aráàlú lọ gbogbo eléyìí ò jẹ́ kí n rí òṣèlú yẹn gẹ́gẹ́ bí mo ṣe rò pé ó ṣe yẹ kó rí mi ò rí bẹ́ẹ̀ orientation mi gẹ́gẹ́ bí oníròyìn àti ìrírí mi nínú òṣèlú ó takora wọn ó yàtọ̀ kò dẹ̀ jẹ́ nǹkan tí ó dùn mọ́ mi nínú then àwọn tí wọ́n bá tún wọnú ẹ̀ tá a gbà pé tá a bá pọ̀ bẹ́ẹ̀ a lè túṣe gbogbo wọn náà ló ń sá pé politics ó dọ̀tí lóòótọ́ àwọn ẹ̀gbin wà bẹ́ẹ̀ o oríṣiríṣi wà bẹ́ẹ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀ sí á sọ̀rọ̀ sí ẹ wàá ṣe nǹkan mi tó rò pé ó dáa gbọ̀nà tó má máa gbé gbàmọ́ ẹ lọ́wọ́ á yàtọ̀ gbogbo eléyìí ṣùgbọ́n mi ò lè kú kò gbọ́dọ̀ ju ilé bàbá ẹ̀ àti wà ní bó ṣe máa dáa náà la ṣe gbọ́dọ̀ máa ṣe. gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun tí ẹ sì jẹ́ ìkan ẹgbẹ́ òṣèlú PDP pàápàá agbẹnusọ igbákejì alukoro akọ̀wé ẹgbẹ́ bó o lẹ́sẹ̀ yín ṣe rinlẹ̀ sí nílé bó o lójú yín ṣe ṣálẹ̀ sí nílé pàápàá lórí ọ̀rọ̀ gbogbo tó jẹ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀ṣun. kò sí òṣèlú tó ń lọ nílé tí mi ò bá wọn lọ́wọ́ sí. Mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi Àlàó Akálà nígbà tí mo dé láti ìlú òyìnbó tí mo ní mo fẹ́ lọ máa ṣòṣèlú nílé inú wọn dùn wọn ní nǹkan tó dáa ni pé Ògbómọ̀ṣọ́ làwọn náà ti bẹ̀rẹ̀ tàwọn tó dáa kí ni náà máa lọlé nígbà tí mo lọlé màá ṣoúnjẹ màá bá wọn ṣèpàdé màá ṣe gbogbo ẹ̀ náà kàn fún mi ṣe yẹ̀yẹ́ ńjọ́ kan wípé arákùnrin tó ń ti Ìbàdàn wá tó kàn bá a ṣòṣèlú yìí níbo la fẹ́ wá sí kò nílé ń bì yìí mo wá wò pé ṣé mo fẹ́ kọ́lé síbí nígbà tí mi ò ní gbé bẹ̀ mo wá sọ fọ́gá bọ̀gá wa ni ó fẹ́ ṣòṣèlú ò nílé nílùú ẹ̀ ń bọ́ náà fẹ́ wá ẹ sí lóòótọ́ kì í ṣe èébù gan tí olóṣèlú gbọ́dọ̀ kọ́kọ́ ní ni eléyìí ló ṣí ojú mi sí pé mo gbọ́dọ̀ kọ́lé sílùú nígbà tí mo dẹ̀ kọ́lé sílùú tán ó dandan pé ó ti bá lọlé káwọn èèyàn máa wá sínú ilé kájọ jókòó kájọ ṣàpérò kájọ jẹun kájọ ṣeré kájọ dámọ̀ràn so eléyìí jẹ́ kí òṣèlú mi kó rinlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun dáadáa ó jẹ́ pé èmi náà ti gbàgbọ́ tí pé mo fẹ́ ṣe gómìnà rí sòkò síbi tán ti gbórúkọ mi náà pé ọmọọba Dìran Ọdẹ́yẹmí ó wá láti Ìbòkun wọ́ọ̀dù wà ní Ìbòkun local government and Ansarudeen local government ní ibi tó ti ń dìbò. ọlọ́run ẹ̀ fún wa ṣe so ṣègbè nílẹ̀ ní mo ti ṣe PRO ní state so kò sí ẹni tí ò mọ̀ mí àgẹ́gẹ́ bí oníròyìn ọlọ́run ti ta orúkọ rẹ̀ náà tó jẹ́ pé tá a bá bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn láti 1988 dc torúkọ yẹn dẹ̀ ṣe ń jáde ní ìwé ìròyìn nínú tẹlifíṣàn àgbà pé ọlọ́run ti fi àṣẹ sórúkọ yẹn tó yẹ pé àtòṣèlú àtiṣẹ́ ìròyìn gbogbo ẹ̀ lórúkọ yẹn tí wà. màá dépò mí gan mi níbò mí tí wọ́n nímọ̀ mi tí màá sọ pé mi Dìran Ọdẹ́yẹmí wọ́n á tún tún mi wò pé a rò pé èèyàn kan tó sanra tó ga tó ṣe ní. orúkọ òun tó tóbi ju ojú tó gbé lọ kò ní bàjẹ́. tó ẹ jẹ́ ká bọ́ sí orí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú PDP gangan ní sàn-án wọ́n ní ẹnu oníkàn báyìí láti ń gbọ́ kàn ẹnu ọlọ́fà láti ń gbọ́ mùtá. bí a bá wo bí nǹkan ti ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí nínú ẹgbẹ́ òṣèlú PDP à ń gbọ́ lọ́tún lọ́sì lórí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan láàrin gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì àti gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí igbákejì alukoro ẹgbẹ́ kí ni èròǹgbà yín lórí èyí tó ń ṣẹlẹ̀ yìí. Kì í ṣe pé mo jẹ́ igbákejì alukoro lásán nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ni torí ẹgbẹ́ látòkè wọ́n yàn mí gẹ́gẹ́ bí secretary fún Èkìtì caretaker committee tí gọ́vùnà Fáyọ̀ṣe gọ́vùnà Ṣèyí Mákindé táwọn náà fi alága sílẹ̀ Hosea Agboola hallelujah gẹ́gẹ́ bí alága ṣèlú pẹ̀lú chairman hallelujah èmi gẹ́gẹ́ bí secretary láti ṣiṣẹ́ ní Èkìtì ṣùgbọ́n ọ̀rọ̀ Èkìtì ló wá dá wàhálà alẹ́ o ọ̀nà tó dẹ̀ fi dá wàhálà alẹ́ ni pé gọ́vùnà Mákindé wọ́n gbà wípé ìfọwọ́sowọ́pọ̀ ó ṣe pàtàkì ní ẹgbẹ́ gọ́vùnà Fáyọ̀ṣe àti sẹ́nitọ̀ Olújìmí wọ́n gbọ́dọ̀ jọ ní àjọṣepọ̀ ìmọ̀ràn tó dáa ni àwa gẹ́gẹ́ bí ẹgbẹ́
á gbé àwọn méjèèjì á pè wọ́n pọ̀ ṣùgbọ́n ìwọ ò gbà fún mi èmi ò gbà fún ẹ ó ṣẹlẹ̀ sẹ́nẹ́tọ̀ Olújìmí sọ wípé lọ́wọ́lọ́wọ́ nísìnyí o àwọn ni sẹ́nẹ́tọ̀ tí ipò ẹ̀ tóbi jù ní Èkìtì state pé gómìnà Fáyọ̀ṣe wọ́n ti ṣe gómìnà lẹ́ẹ̀mejì àsìkò wọn ti lọ báwọn ni olórí ẹgbẹ́ gómìnà Fáyọ̀ṣe sọ pé mi ò lè jẹ́ gómìnà lẹ́ẹ̀mejì kí n wá di ọmọ ẹgbẹ́ lọ́dọ̀ ẹni tó jẹ́ sẹ́nẹ́tọ̀ jẹ́ kájọ jókòó kájọ sọ ṣùgbọ́n gómìnà sẹ́nẹ́tọ̀ Olújìmí ò gbà káwọn jọ jókòó nígbà tọ́rọ̀ ilé rí báyìí ṣe wọ́n ti digun mẹ́ta gómìnà Ṣèyí Mákindé fẹ́ àjọṣepọ̀ Olújìmí èmi lọ̀gá Fáyọ̀ṣe ò lè ṣọ̀gá lé mi lórí ó ti digun mẹ́ta àwa gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwa jókòó àwa ro gbogbo àwa ní pé tẹ́lẹ̀ yóò bá gbà títọ́ wọn ò bá gbà lóòótọ́ gómìnà Ṣèyí Mákindé fẹ́ àjọṣepọ̀ ṣùgbọ́n òfin ẹgbẹ́ wa sọ wípé táwọn méjèèjì ò bá ti gbà fúnra wọn ẹ lọ ṣe election láàrin wọn ṣùgbọ́n ó dàbí ẹni pé eléyìí ò dùn mọ́ gómìnà Ṣèyí Mákindé nínú nígbà tí a dẹ̀ ṣe election tí àwọn tòlú igun Olújìmí wọn participate ńbẹ̀ àwọn tí Fáyọ̀ṣe wọ́n ṣe election eléyìí dìjà láàrin gómìnà Fáyọ̀ṣe àti gómìnà Ṣèyí Mákindé wípé ẹ̀yin mi ló yẹ kó wà ó gbọ́dọ̀ sọ pé kémi àti Olújìmí jọ máa pín kankan tá a bá dẹ̀ ti pín ìbò ló yẹ ká lọ ṣe ṣùgbọ́n tó bá dúró sẹ́yìn sẹ́nẹ́tọ̀ Olújìmí ó ti wà against mi nìyẹn eléyìí gbọ́n ó di gbọ́n mi sí omi òtó eléyìí tó tẹ̀ tó wá jẹ́ kó búrẹ́kẹ́ ni wípé gómìnà Ṣèyí Mákindé tán bá fẹ́ pè pàdé South West àwọn aṣáájú South West nílẹ̀ Yorùbá wọ́n á jókòó wọ́n á mú pépà wọ́n á kọ orúkọ ẹni báyìí ni mo fẹ́ ẹni báyìí ni mo fẹ́ ẹni báyìí ni mo fẹ́ òfin ẹgbẹ́ wa ò dẹ̀ fààyè gbarú ẹ̀. torí mo fẹ́ béèrè pé ǹjẹ́ òfin ẹgbẹ́ sọ nǹkan kan lórí àwọn òbí. ìwé òfin ẹgbẹ́ ó wà ńbẹ̀ yẹn so mo mọ nǹkan tó ń lọ ńbẹ̀ òfin ẹgbẹ́ ò fààyè gbà òfin ẹgbẹ́ ó sọ àwọn tí ó gbọ́dọ̀ máa wà ní ìpàdé tá a bá pe ìpàdé South West gbogbo àwa tá a jẹ́ national officers tá a jẹ́ èèyàn ẹgbẹ́ lókè gbogbo ala gbọ́dọ̀ wà nínú ìpàdé àwọn tó ti ṣe gómìnà rí wọ́n gbọ́dọ̀ wà nínú ìpàdé àwọn tó wà ní present senate àti rep wọ́n gbọ́dọ̀ wà nínú ìpàdé gbogbo àwọn speaker deputy governor wọ́n gbọ́dọ̀ wà nínú ìpàdé ṣùgbọ́n tó bá ti di wípé a fẹ́ pè pàdé àwa mú báírò àti ìwé àwa sọ pé eléyìí ni mo fẹ́ rí eléyìí ni mi ò fẹ́ rí ó ti lòdì sófin ẹgbẹ́ eléyìí ni gómìnà Mákindé ṣe tó dàbí ẹni pé kò dùn mọ́ wa nú kò sẹ́ni tó ń bá wọn dù wípé àwọn kọ́ ló lórí o Ọlọ́run ti gbé wọn sípò olórí gẹ́gẹ́ bí gómìnà kan ta ní gbogbo South West kò dẹ̀ sẹ́ni tó ń bá wọn dù gómìnà Fáyọ̀ṣe gan ò bá wọn dù pé wọ́n ló lórí ṣùgbọ́n tí Ọlọ́run bá ti gbéyàn sípò olórí ó kù mímọ̀ ṣe ó kù kó jókòó kó gba ìmọ̀ràn kì í ṣe ẹrù wípé company mi ẹni tí mo bá fẹ́ rí ni mo fẹ́ rí ẹrù gbogbo wa ní gbogbo alágbọ́dọ̀ jọ jókòó kájọ máa ṣe àpérò ní gbogbo ìgbà mo tó wáyé di pé ẹ fẹ́ pè pàdé South West àwọn tẹ́ ẹ fẹ́ rí ń bẹ̀ lẹ́pẹ̀ tẹ́ ẹ yọ àwa kan sẹ́yìn àwa mẹ́ta la wá láti South West tá a wà ní national ẹni tó jẹ́ igbákejì alága ẹ̀dá Akínwọ́mi láti Ogun State ẹ̀ pè sípàdé ẹni tó jẹ́ national treasurer ẹgbẹ́ tó wá láti Èkìtì State ẹ̀ pè sípàdé èmi tí mo ń ṣojú yín ní Ọ̀yọ́ ànàṣun tí mo jẹ́ igbákejì alukoro ní òkè ẹ̀ pè mí sípàdé ẹ bá ṣe irú ìpàdé yẹn tẹ́ bá sọ wípé ẹ pín ipò South West ibi báyìí lẹ state báyìí lẹ fún lélẹ̀ state báyìí lẹ fún lélẹ̀ táwa ò dẹ̀ sí ń bẹ̀ ẹ ti fárí lẹ́yìn olórí àgbà pé àwọn bàbá wa kọ̀ọ̀kan wà ń bẹ̀ o ṣùgbọ́n àwa náà lẹ́tọ̀ọ́ láti wà irú ìpàdé yẹn tẹ́bàdé ti pè wá sí irú ìpàdé yẹn àwọn náà lẹ́tọ̀ọ́ láti pè ìpàdé ti wá ìlú dá sí méjì nìyẹn tó fún ọba ti tẹ̀sí gbẹ̀gìrì olúkálùkù akẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ ni tẹ́ ẹ̀ bá ti pè wá sí pàdé táwọn náà bá tún pàdé tiwa ṣe kọ́ tẹ́ ẹ bá ṣe àwọn náà lè ṣèdàkejì ẹ̀ tá a bá wá ṣèdàkejì ẹ̀ ẹgbẹ́ wa wò pé eléyìí wọ́n ṣe tiwọn eléyìí wọ́n ṣe tiwọn tẹ́lẹ̀ bá gbé alága tiẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀ náà bá gbé alága tiẹ̀ sílẹ̀ á lọ dìbò ní ẹni bá dẹ̀ wá wọlé àgbà wípé ìyẹn ló máa fi kẹ́yìn ẹ̀ nìyẹn ṣùgbọ́n tí Ọlọ́run bá tún fẹ́ bá wa tó tí àwọn àgbà wa gómìnà Ṣèyí Mákindé tá a gbà gẹ́gẹ́ bí lídà wa tán bá gbà wípé nǹkan téèyàn fi ń ṣe lídà àtorí tútù àtorí gbígbẹ àtọmọdé àtàgbàlagbà gbogbo wọn gbọ́dọ̀ kó mọ́ra a máa tún decide lẹ́nu pé a fẹ́ kó gbogbo yín mọ́ra ó yá ẹjẹ́ á ṣe pàdé
kí ló ń bí ẹ nínú kan tó ń bí mi náà ojú wípé ẹ ṣèpàdé ẹ pè mí sí ẹ lè ṣèpàdé lẹ́yìn mi ọmọ ẹgbẹ́ lèmi náà àgbà ẹgbẹ́ lèmi náà èmi náà náwó sínú ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ni mí ok kí ni àjọ fẹ́ sọ tá a bá jọ sọ ibùgàn tí wọ́n bá ń sọ nǹkan tí ò bá tẹ́ wa lọ́rùn ìmọ̀ràn tí wọ́n sì lè borí tiwa torí inú òṣèlú majority ló ní nǹkan ṣùgbọ́n ẹ lè sọ wípé ó ṣeé ṣe kán sọ nǹkan báyìí àbí kán má gba nǹkan tá a fẹ́ ṣe ẹ jẹ́ ká yọ wọ́n sílẹ̀ kò ṣeé ṣe inú òṣèlú ẹ sọ nǹkan tẹ́ ẹ fẹ́ tá a bá gbà gan tí majority bá ti ní nǹkan tá a fẹ́ ní ojú dandan gbogbo wa kájọ gbárùkù tì mọ́tẹ́ bá ní tiwa ọjà ẹ fẹ́ rí wa nínú ẹgbẹ́ àwa náà sọ pé tiwa jà títí dàkókò kò tí ì sí pé bóyá gómìnà fẹ́ tẹ̀ pé bóyá wọn ò kó gbogbo ogun papọ̀ báyìí. A gbà wípé ṣàǹpé láìpẹ́ wọ́n fẹ́ ṣòkú ìyá wọn tí gbogbo àná dẹ̀ máa péjú pèsè síbẹ̀ ṣàǹpé wọ́n dẹ̀ ń ṣèjọba àyè yẹn lè má tí ì sí ṣùgbọ́n a gbà wípé a ti fi ẹ̀hónú wa hàn òun náà mo sọ gbogbo àgbáyé nìsín pé kò síjà kankan ju wípé ẹ pè wá síbí ìpàdé tó yẹ ká wà òun làwọn náà ṣe dá ìpàdé tiwa ṣe tẹ́ bá fẹ́ ká jọ ṣe àṣepọ̀ ẹ pè wá àwa. kí ló wá ń ṣẹlẹ̀ nípìnlẹ̀ Èkìtì lọ́wọ́lọ́wọ́ báyìí. kò sí kankan tó ṣẹlẹ̀ mọ́ nípìnlẹ̀ Èkìtì ẹgbẹ́ ti dìbò. gómìnà tẹ́lẹ̀ rí Fáyọ̀ṣe ẹgbẹ́ ti dìbò gẹ́gẹ́ bí ẹni tí ó mọ̀ ṣojú olórí ikọ̀ PDP nípìnlẹ̀ Èkìtì àbí kí ni ẹgbẹ́ fáwọn kalẹ̀ fún. ẹgbẹ́ ò fa Fáyọ̀ṣe kalẹ̀ fún kankan Fáyọ̀ṣe kò ṣe kankan. àwọn àti sẹ́nitọ̀ Olújìmí kọ́ báyìí. iṣẹ́ rí ẹgbẹ́ ti dúró a ti dìbò fún àwọn adarí wọn ní Èkìtì state wọ́n ti ń bá ẹgbẹ́ lọ ìjà àgbà méjì ni àwọn tó mọ ibi tí ẹgbẹ́ wà wọ́n ti ń kúrò lẹ́yìn àwọn èèyàn tí wọ́n ń jà wọ́n ti súnmọ́ ẹgbẹ́ ti dúró ṣe rí ọ̀rọ̀ ìjà tá a dẹ̀ ń sọ yìí náà ìjà yìí dénú eléyìí máa ń rí ìta máa ń yàtọ̀ nígbà tí gómìnà Fáyọ̀ṣe ṣe 100 ọdún lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sẹ́nẹ́tọ̀ Olújìmí odindi péjì kan tó máa tó bí almost 700,000 naira náírà nu pépà láti fi congratulate wọn láti mọ̀ pé ìjà yẹn ò dénú kò dẹ̀ síjà òṣèlú tí ì parí ìjà ojú mi lọ mi ojú ẹ lọ ìwọ lọ̀gá mi èmi lọ̀gá ẹ ní gbogbo nǹkan tó ń fà ìjọ tí àkíyèsí àwọn méjèèjì bá ti wáyé wípé kí la ń gbé tá ń gbé wọn á tún parí ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ẹgbẹ́ ni kán má yọ ìpọ̀sí kán má sọ wípé èmi ni ti Fáyọ̀ṣe èmi ni ti Olújìmí ká máa bú ìyá ara wa ká máa bú bàbá ara wa káríra wa àtà ká máa mọ́ra wọn lójú àwọn nídà yìí ò mọ́ra wọn lójú tí ẹnìkan bá ń ṣe nǹkan gbogbo àwọn tẹ́ rò pé wọ́n jọ̀tá gbogbo wọn náà tó jọ máa pàdé bẹ́ẹ̀ so àwọn ọmọ ẹgbẹ́ tó bá ń ṣe àtakò ara wọn lórí wípé lídà kan ṣe báyìí ẹ̀yìn lídà kan báyìí ni mo wà àwọn lọ̀rọ̀ òṣèlú òye mo sọ pé tí ẹgbẹ́ bá ti dúró àwọn leaders méjèèjì yẹn wọ́n á ti sún sẹ́gbẹ́ ọmọ ẹgbẹ́ tó bá ní ẹgbẹ́ ṣe á dìrọ̀ mọ́ bí ti ẹgbẹ́ wọn. tọ́ láìpẹ́ yìí àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tẹ́ ẹ ṣe wọ́n lè sọ pé Reverend Jẹ́nyò láti ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n jẹ́ akọ̀wé fún ìlú ti South West tí èèyàn kan láti ìpínlẹ̀ Ondo Ẹ̀dí Ọláfẹ̀sọ tí wọ́n jẹ́ alága igbákejì alága wọ́n ní àwọn kan wá ń fi ẹ̀hónú àwọn kan sórí ìtàkùn ayélujára pé PDP táwọn mọ̀ lánàá ìpàdé àpapọ̀ tí wọ́n fi yan kí níjẹ́ olówó àdí oníkájókòó nù kọ̀rọ̀ yàrá káwá máa ní báyìí láṣẹ máa yan báyìí láṣẹ máa yan kí ni ẹ̀rí tẹ́ fi sàwọn nǹkan tẹ́ sọ ìsà. mo gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe síwájú nínú ìpàdé tí gómìnà Ṣèyí Mákindé pè tán ní South West meeting tí wọ́n pe àwa kan sí làwọn ti dá lábàánú ìpàdé tiwọn wípé ẹni tó bá máa jẹ́ chairman South West o Ọ̀yọ́ state làwọn ti fẹ́ mú ẹni tí ó bá máa jẹ́ women leader Ọ̀yọ́ state làwọn ti fẹ́ mú wípé kí Ọ̀ṣun káwọn náà mú ipò méjì wá kí Ògùn state kó mú ipò méjì wá ṣé àpá wa ò sí ń bẹ̀ nígbà tí wọ́n ṣe àgbà pé tiwọn nìyẹn àwa náà wá mú ìpàdé tiwa àwa kóra wa jọ àwa tí wọn ò fẹ́ rí àwa náà wá kóra wa jọ Fáyọ̀ṣe wá dàbí ọ̀gá tiwa náà kò nípò kì í ṣe gómìnà mọ́ o kì í ṣe sẹ́nétọ̀ o kì í ṣe nǹkan kan o bọ̀tàdí gẹ́gẹ́ bí àgbà ẹgbẹ́ ní South West àbí ẹni bá ṣàṣe gómìnà lẹ́ẹ̀mejì a lè sọ pé ọmọdé ẹgbẹ́ lòun náà àwọn náà wá kóra wa sábẹ́ wọn nínú tiwa yẹn igun tiwa làwa náà ti wá sọ pé ok o sí ìsàn pè wá sípàdé àwa náà nínú ìpàdé tiwa a ti gbà pé àwọn tó ṣe South West
tó wà bẹ́ẹ̀ gbà yẹn káwọn náà máa bá lọ kán máa bá lọ torí wípé eléyìí tí wọ́n ṣe gan-an a lè ká kún ọdún mẹ́rin kò ju bí ọdún méjì tí wọ́n lò nípò lọ torí pé nígbà tán gbé wọn síbẹ̀ olóògbé Búrújì Kàṣámù kọ́lọ̀ kó fọ̀run kẹ́ wọn wọ́n gbé wọn lọ ilé ẹjọ́ ọdún méjì náà fi fa ilé ẹjọ́ yẹn tó jẹ́ pé wọ́n rí ipò yẹn lò. àwa rò ní igun tiwa tá a ṣèpàdé wípé pẹ̀lú pé wọ́n rí ìjọba ìlò ìwọ̀nba kékeré tí wọ́n ṣe nínú ìwọ̀nba kékeré tán ṣe yìí náà ni gómìnà Ṣèyí Mákindé ló ti di gómìnà àrí yẹn gẹ́gẹ́ bí àṣeyọrí wọn. tẹ́ bá dẹ̀ ti láṣeyọrí nínú gómìnà Ṣèyí Mákindé àgbàpọ̀ ẹ̀ lè ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ wá máa ṣe lọ. láṣegbà pé Ẹ̀dí Ọláfẹ̀sọ àti Bùnmi Jẹ́yọ àtàwọn yòókù tí a bá pín sí state tó bá ṣeé ṣe gbogbo yín ẹ padà wá àfẹ́dìbò padà. àlàyé tẹ mú wá ìlú jẹ́ kó hàn pé kì í ṣe pé bóyá wọ́n kàn jókòó pálọ̀ wọ́n ṣe arrangement ọ̀hún. kò rí bẹ́ẹ̀ rárá gbogbo alájọ jókòó tájọ forí balẹ̀. gẹ́gẹ́ bí ọ̀kan lára ẹgbẹ́ lápapọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ẹgbẹ́ PDP nípìnlẹ̀ Ọ̀yọ́ wọ́n ń fẹ̀hónú hàn pé nǹkan ọ̀hún kò dáa tó tí oníkálukú sì ti ń wò pé láìpẹ́ bóyá kálukú ọ̀fọ́n ó tọ̀ sí gbẹ̀gìrì kálukú fẹ́ kọ rẹ̀ dání. ṣé kò sí ìlànà tí ẹ lè gbà láti fi bá gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti gbà wọ́n nímọ̀ràn àbí ìtọ́ni bí ẹgbẹ́ PDP bó ti ṣe máa ń ṣètọ́jú àwọn àgbààgbà sí? tí Ọlọ́run bá gbé ọmọdé sípò àdúrà táwọn máa fi ràn lọ́wọ́ ni pé k'Ọlọ́run fún ní ọgbọ́n ìmọ̀ àti òye tó máa fi lo ipò tí Ọlọ́run gbé sí tó ju ọgbọ́n orí ẹ̀ lọ tó ju ọjọ́ orí ẹ̀ lọ. tí ọmọdé bá wà tá a bá gbé sípò àgbà tí ò bá rí ìrírí ayé tàbí tí ò bá gba ìmọ̀ràn lọ́wọ́ àwọn àgbà yòókù ó ṣeé ṣe kó má mọ bó ṣe máa gbégbà. tí a bá ń sọ̀rọ̀ òṣèlú ó ní ìwọ̀nba òye tí a lè kà sí gómìnà Ṣèyí Mákindé lọ́rùn. ìyẹn yàtọ̀ sí pé à ń ṣe ìjọba à ń ṣèlú o. tá bá ní pé tá a bá sọ̀rọ̀ òṣèlú tí a bá ń sọ̀rọ̀ òṣèlú ní Nàìjíríà àwọn tó ti ní ìrírí tó ti ní ìmọ̀ tó ti ní òye tí olóyìnbó pè ní experience tí ò ṣe é fowó rà wọ́n pọ̀ nínú ẹgbẹ́ PDP ní South West. ṣé gómìnà Oyinlọ́lá tó ti ṣe gómìnà fún bí ọdún 7 gómìnà Fáyọ̀ṣe tó ti ṣe gómìnà lọ́dún 8 tó yẹ pé ńgbà tí wọ́n tó ń dìbò tiwọn àwọn tí ìjọba tó wà lórí oyè ni wọ́n ń defeat ṣáwọn la máa ní wọn ní ìrírí ayé. ṣé bàbá wa Ọlábọ̀dé George tó ń tẹ̀ ti ṣe gómìnà látàyè ológun tó ti wà ní òṣèlú tipẹ́ la máa ní wọn ní ìrírí ayé. àbí bàbá Sàká Balógun àbí ní Ọ̀ṣun Dr. Olú Àlàbí wọ́n pọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí Ọlọ́run bá wá ṣe é tó jẹ́ pé ńgbà tí àwọn yẹn tí wọ́n ń ṣèlú tó ń jẹ́ olóṣèlú jẹ́ pé gómìnà Ṣèyí Mákindé ọ̀nà àti wọnú òṣèlú làwọn ṣì ń wá kiri tí Ọlọ́run bá wá gbé wọn sípò táwọn á di ọ̀gá àti àgbà lórí gbogbo àwọn ẹ̀ àmọ́ pé wọ́n tún nídìí àdúrà pé kí Ọlọ́run kókó wọn mọ̀ ọ́n ṣe láti lè jẹ́ olórí fún gbogbo àwọn tó ti rí ìrírí ayé rí. ìyàtọ̀ tó wà ń bẹ̀ ń sìn ni wípé a lè bá gómìnà Ṣèyí Mákindé jà torí gómìnà wa ni wọ́n ọ̀gá wa ni wọ́n ṣùgbọ́n nǹkan tá à ń sọ fún wọn ni pé bí èèyàn bá ṣe ọgbọ́n téèyàn fi ń kọ́lé òtẹ́lẹ̀ téèyàn máa fi gbénú ẹ̀ ipò tọ́lọ̀ ń gbé yín sí ẹ kó gbogbo èèyàn mọ́ra ni àgbà máa ń rí ara gbà ni ìdọ̀tí eléyìí ó ta mo tá dànù ọmọ eléyìí mi ò fẹ́ rí. ṣe láǹfààní àmọ̀ràn yìí ẹni fún wọn láti bá wọn sọ̀rọ̀ irú ọ̀rọ̀ báyìí? a máa ń sọ̀rọ̀ ní gbogbo ìgbà lórí ẹ̀rọ ayélujára lórí pé àríra wa gbogbo ẹ̀ lájọ máa ń sọ ṣùgbọ́n tí a bá sọ tán ṣé wọ́n mú lò ìyẹn àyè ọ̀tọ̀ nìyẹn. tá a bá sọ àwa gan á máa jẹ̀bi tó wáyé pé ta la ti ń sọ tá a kọ́kọ́ sọ fáwọn à ń sọ àdẹ̀gbà wípé Ọlọ́run á máa fi òye ẹ̀ á máa fi yé wọn. olórí bá ti wà tó bá ti di wípé torí pé lè ṣẹ̀ mí mi ò ní bi léèrè máa bàjà
torí pé eléyìí ó dàbí ẹni pé wọ́n sọ wípé ó mọ́ mi lójú mi ò fẹ́ rí olórí bẹ́ẹ̀ ò lè ṣe olórí kò lè kẹ́gbẹ́jọ kò lè kólùjọ gbogbo ní òṣèlú oríṣi èèyàn ló wà olórí dáadáa lè wà tó jẹ́ pé àwọn tó bá súnmọ́ tó ń bá gbèrò ó lè máa bá mú ọ̀tá irú ẹ̀ lẹ́ẹ̀ wà dáadáa kò já kọ́kọ́ ṣe ó wà láyìíká gọ́fúnà Ṣèyí Mákindé ṣùgbọ́n gbà ládùúrà pé Ọlọ́run á fojú àwọn aṣebi hàn tí wọ́n dá ẹ̀rí pé wọ́n fẹ́ mú wọn kọsẹ̀ gọ́fúnà Ṣèyí Mákindé èèyàn dáadáa ni o ọmọlúàbí ni o ṣùgbọ́n tí èèyàn bá ti ní àwọn tí ó sọ̀rọ̀ àǹdí ẹ̀ tó jẹ́ pé tí àléébù bá tiẹ̀ wà tán lè dí àlàfo yẹn tó jẹ́ pé àwọn gan ló tún dákun kò sí bí gbọ́nmi sí omi ò tó bí ò ṣe ní máa sí ṣùgbọ́n àgbà pé ìbẹ̀rẹ̀ náà lélẹ̀ ọdún mélòó náà sì lò lórí oyè kò tí ì pẹ́ sùúrù ọ̀rọ̀ tútù àtàdúrà náà lára máa fi bá wọn lò títí tí a máa fi gbà pé Ọlọ́run á ya ojú wọn sí wípé téèyàn bá ti jó lórí ẹgbẹ́ o gbogbo ẹ̀gbin gbọ́dọ̀ máa ba lára mu. ẹ yára lé ẹ jẹ́ kí a ní ìdánidúró ráńpẹ́ ká lọ sókè lọ́nà à ń padà bọ̀ o àti ìdènà ọ̀rọ̀ tán o a ṣẹ̀ṣẹ̀ ń tẹsẹ̀ bọ̀ díẹ̀ ni. ẹ káàbọ̀ padà sórí àjọrò lórí ìkànnì Àwarawa TV gẹ́gẹ́ bí a ti ṣe ń bá kẹ̀kẹ́ ọ̀rọ̀ ọ̀hún tà ń tẹ̀síwájú pẹ̀lú ọmọọba Dìran Ọdẹ́yẹmí tí wọ́n jẹ́ igbákejì alukoro fún ẹgbẹ́ òṣèlú PDP tó ẹ kú kalẹ̀ sà. ẹ ṣe dúpẹ́. bá a ti ṣe ń wò yìí ètò ìdìbò nípínlẹ̀ Ọ̀ṣun ó ń wọlé wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ àmọ́ ẹgbẹ́ òṣèlú PDP ò tí ì rídìí jókòó dáadáa tó látàrí bí ọ̀rọ̀ tó jẹmọ́ ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Sọjí Adágúnodò àti bí nǹkan ti ṣe ń lọ ṣé kò tún nípa ká sọ ìjáwé olúborí ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀ṣun bí ṣé kò tún wá ní dàbí àtẹ̀yìnkọ́gbọ́n akétí ajá nígbà tó bóde jẹlẹ̀ lọ́jọ́ sí tó bó tún ṣe ń lọ yìí. ibi tí ó ń dùn mí lọ́kàn gan ni ìbéèrè tẹ́ béèrè yẹn torí tí èèyàn bá jẹ́ àgbà ẹgbẹ́ tàbí tí èèyàn bá lòun dipò mú ní national tí ilé ò bá tò nígbà tó kàn dúró lórí afẹ́fẹ́ ni tí àwọn ẹgbẹ́ ìtàn bá ń sọ̀rọ̀ gan ní state mi ti lé ó ti tò tí wọ́n bá dá sí wọn ní ibi state tiẹ̀ ò tò àbí kí ni wọ́n fẹ́ sọ ìṣe gan tí ó dùn mọ́ wa nú rárá ṣùgbọ́n nǹkan tí a rí ń bẹ̀ náà ni wípé òṣèlú nígbà míì kì í ṣe bó ṣe tọ́ bó bá ṣe gbà ni. ó bá dẹ̀ ti di pé tó bá ṣe gbà ni a gbọ́dọ̀ gbà fúnra wa kì í ṣe ọ̀rọ̀ onífá nìkan ni wípé bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ nínú òṣèlú ó máa ń ṣẹlẹ̀ dáadáa bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ ibi téèyàn bá dẹ̀ fojú sí gbà míì ọ̀nà òkè ń gbà bẹ̀ lọ ṣùgbọ́n tá a bá ti jókòó nínú ẹgbẹ́ òṣèlú kájọ fi kíní ìrora wa kò sígbà tí gbọ́n mi sí omi òtó tí ò ní máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ní pàtàkì nǹkan tí ó ń sọnù láàrin wa ní Ọ̀ṣun state èkíní ni pé a gbàgbé ọ̀rọ̀ àná a fẹ́ bára wa ṣeré mọ́ ẹni tá a bá gbàgbé ọ̀rọ̀ àná ànílé yẹn bá ṣeré ọ̀rọ̀ àná ni wípé àwa kan wà èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò support Démọ́lá Adélékè bó tiẹ̀ jẹ́ pé ọ̀rẹ́ ni wá àjọ lájọṣe mo support Ògúnbíyì tó jáde mo dẹ̀ nídìí tèmi tí mo ṣe fi ọ̀rẹ́ mi sílẹ̀ tí mo ṣe fi àwọn tí mo lájọṣe sílẹ̀ tí mo tẹ̀lé Ògúnbíyì tó bá jẹ́ pé owó ni mo ń wá ọ̀dọ̀ àwọn Adélékè lówó wà ṣùgbọ́n gbà yẹn ojú tèmi fi wò ni wípé a bá ní èèyàn dipò mú àbí pé èèyàn ní criteria àbí kan téèyàn lè wò láti sọ pé à ń dìbò fún èèyàn gbà pé Ògúnbíyì ó ní ni mo ṣe tẹ̀lé ṣùgbọ́n gbà tí a dìbò láàrin ẹgbẹ́ sọ wípé Démọ́lá Adélékè làwọn gbé sílẹ̀ tó dẹ̀ wọlé gẹ́gẹ́ bí àgbà ẹgbẹ́ ó di dandan ká padà wá láti wá bá Démọ́lá Adélékè ṣe
nígbà yẹn ọ̀rọ̀ wa ti wá di wípé ewúrẹ́ ò lóun ò bágùntàn ṣe o bágùntàn wọn náà ti wá sọ pé ìyá wa ò rí dúdú gbogbo ipa tí a ṣà wípé gbọ́dọ̀ sọ pé torí pé èèyàn kan ò ṣe tiyín lánàá kò lè ṣe tiyín mọ́ lè ní kẹwàá torí bẹ́ẹ̀ kẹlẹ́fẹ̀ẹ́ rí mọ́ wọ́n ń ṣe inú òṣèlú ẹni tí ò ṣe tiẹ̀ lánàá tó bá ṣe tiẹ̀ lẹ́nìí gan wá ṣe tiẹ̀ jẹ́ ẹni tó wà lọ́dọ̀ ẹ̀ tẹ́lẹ̀ lọ. ariwo eléyìí la ṣe ń pa fúnra wa àwọn tó wà nílé náà wọ́n máa rí àwọn tó fẹ́ wá gẹ́gẹ́ bí wípé táwọn ilé bá wọlé náà àdíráyè mọ́ wọn níwọ̀n wá rí mọ́ o ìbàjá wa máa ṣẹlẹ̀ lọ́tún lọ́sì ẹ má jẹ́ kán wá wọ́n máa ṣe lọ ṣe tògún bí ìjọsìn náà máa ṣe ti ilé ègé ni àwa tá a ti dúró tì yín ni kẹ́ ẹ mọ̀ ní ọ̀ràn kan o táwọn àti ẹ̀dín gbarú ìmọ̀ràn yẹn kò sígbà tí àjọṣepọ̀ tó dánmọ́rán tó lè wà ṣùgbọ́n àgbà yìí pé ọlọ́run á bá wa lọ́wọ́ sí i ẹni tí ó bá máa kó ìlú jọ kò gbọ́dọ̀ jọ pọ̀ sí i ẹni bá fẹ́ ṣèjọba ẹni bá fẹ́ wíìnì nínú òṣèlú tó jẹ́ pé nọ́mbà la máa kà ó gbọ́dọ̀ máa wá èrò àtòrí gbígbẹ àtòrí dúdú kó máa pò wọ́n sínú mọ́tò ni kó máa pò wọ́n sínú ọkọ̀ torí pé àwọn èyí la máa kà gẹ́gẹ́ bí tiẹ̀ tó máa di ìdìbò òye yìí àtẹ̀kọ́ yìí la sì fi ń kọ́ra wa díẹ̀díẹ̀ wípé ẹ má jẹ́ ká tara wa nì ẹ jẹ́ ká ṣe ra wa lọ́kàn ẹni tó bá ṣẹ̀ kó bẹ̀bẹ̀ ẹni tó bá bẹ̀ tán bá bẹ̀ ẹ jẹ́ kó gbọ́ ọ̀rọ̀ òṣèlú ò ń ṣe ọ̀rọ̀ wípé torí pé o ti ṣe mí lẹ́ẹ̀kan rí mi ò fẹ́ rí ẹ mọ́ ẹni tó ṣèyàn lánàá ẹni tó ṣèyàn lánàá ó lè gbà yán lẹ̀ níjọ́ mi bọ́rọ̀ òṣèlú àti ọ̀rọ̀ ilé ayé bó ṣe rí nìyẹn. ǹjẹ́ dókítà Ògúnbíyì ṣì wà ní ẹgbẹ́ òṣèlú PDP bí? èmi gẹ́gẹ́ bí Dìran Ọdẹ́yẹmí o mi ò tiẹ̀ wá wo àárín yẹn mọ́ bóyá ṣì wà bẹ́ẹ̀ àbọ̀ ò sí níbẹ̀ torí kò ṣe bẹ́ẹ̀ sí ipa kan tí ó ṣe pàtàkì tí a rí i pé ó ń lọ lọ́wọ́ tí wọ́n kó lọ́wọ́lọ́wọ́ báyìí so àti lè sọ bóyá wọ́n wà nínú ẹgbẹ́ àbí wọn ò sí nínú ẹgbẹ́ àbí pé kankan ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ àgbọ̀ ariwo wọn ṣùgbọ́n àwọn tí ó jẹ́ agbárùkù tí wọ́n sì wà nínú ẹgbẹ́. tí n bá béèrè lọ́wọ́ yín pé ǹjẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ṣetán fún ipò gómìnà ààrẹ ẹ dá mi lóhùn pé bẹ́ẹ̀ ni ǹjẹ́ PDP ṣetán fún ipò ààrẹ bí? ní agbára lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú ààtò tí ó wà nílẹ̀ àti nǹkan tó lóyìnbó ń pè ní strategy tí a ń bá lọ ẹgbẹ́ PDP ló máa gbé ààrẹ sílẹ̀. ẹ mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọ̀dọ́ ti ń pariwo pé ẹ jẹ́ káwa náà ń gbẹ́nu sí i ẹ̀ ń sọ̀rọ̀ bíi Àtíkù Abubakar Tambuwa Kwankwaso àwọn ọ̀dọ́ sì ní àsìkò tiwa náà ló kàn ṣé PDP ti wá ṣetán báyìí? ṣe rí ọ̀rọ̀ ti ọ̀dọ́ tí ẹ fi sí yìí ó jẹ́ nǹkan tí á dùn mọ́ mi nínú tí ẹnu wọn bá lè kó ṣùgbọ́n nínú ìlú ìtèmi gẹ́gẹ́ bí oníròyìn àti gẹ́gẹ́ bí olóṣèlú mi ò rí ọ̀dọ́ tí ẹnu wọn lè kó láti sọ pé àwọn fẹ́ gbàjọba àwọn ọ̀dọ́ náà dà a ti ṣe rí tí àwọn òṣìṣẹ́ tí wọ́n kóra wọn jọ tí wọ́n ń pè ní Labour Party tá a bá fẹ́ ṣe dáadáa ó yẹ kí Labour Party kó dúró dáadáa kó fẹsẹ̀ méjèèjì rinlẹ̀ ni tó yẹ pé tá a bá sọ̀rọ̀ APC tá a sọ̀rọ̀ PDP ó yẹ ká sọ̀rọ̀ pé Labour ló ṣe kẹta ẹ wo gbogbo àwọn tí ó jẹ́ Labour tó ń ṣe Labour tó ń ra lè gbà pé àwọn eléyìí ní Labour tá a lè gbà pé Labour ni wọ́n àwọn òṣìṣẹ́ tí wọ́n bá kóra wọn jọ wọ́n á defeat anybody tí PDP àti APC bá gbélẹ̀ ṣùgbọ́n gbóná gbẹ́gbẹ́rún délé ni àràdìtú ẹ̀ tí àwọn ọ̀dọ́ bá kóra wọn jọ pé àwọn fẹ́ ṣe ẹgbẹ́ ó ṣeé ṣe dáadáa kán gbé ààrẹ sílẹ̀ kán dẹ̀ wọlé ṣùgbọ́n ṣé ẹnu ọ̀dọ́ kò ordinary student union tó ń ṣe ń bì NANS National Association of Nigerian Students ó ti di òṣèlú tó yẹ pé ní bá ti wà ń bẹ̀ sí ó máa negotiate kí ni mo lè rí ń bẹ̀ mọ́tò wo lẹ máa gbé fún mi owó wo lẹ máa gbé fún mi á gbàgbé àwọn tó ń jọ̀dọ̀ yòókù ni á dẹ̀ máa bá tiẹ̀ lọ selfishness me myself and I èmi nìkan ni gbogbo wọn mọ̀ àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ ń pariwo yìí tó bá dé stage kan ìmọ̀ wọn ò ní ṣọ̀kan náà ni tó kàkó bá ti rí nǹkan tó ń wá
tó sọ pé òkè o máa bẹ́gbẹ́ ilé ìṣe máa bẹ́gbẹ́ ilé wọn máa tútú ká wọn á tún fọ́nra wọn sórí ẹgbẹ́ mi. eléyìí tá ń sọ yìí ní ìsìn báyìí àwọn ọ̀dọ́ wo lè rí kan ti kóra wọn jọ wípé àwọn fẹ́ ṣe ẹgbẹ́ wọn ò tí ì sí àkàn àgbànímọ̀ bí eléyìí tẹ́ ń ṣe ẹgbànímọ̀ràn ni. àwọn YDP kan ti kóra wọn jọ báyìí àwọn kọ̀ọ̀kan tó ní YDP làwọn ń jẹ́ tó jẹ́ YDP tìkọ̀ ọ̀dọ́. níjọ́ tó bá dijọ́ ìdìbò bẹ́ẹ̀ ṣe máa pe ìyálọ́jà tẹ máa ní YDP ẹgbẹ́ àwọn ọ̀dọ́ rẹ̀ lọ tẹ̀ka fún wọn àfẹ́ wò reality òṣèlú yàtọ̀ sí à ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ àbí pé à ń da lámọ̀ràn wípé afẹ́ dẹ́gbẹ́ ọ̀dọ́ lẹ̀ àwa ló máa jẹ. ẹ bá àwọn ọ̀dọ́ ìwà nínú gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú yìí ipa wo ló ń kó láti inú òṣèlú yẹn wọ́n máa ń pínra wọn. wọ́n láwọn àgbàgbò fáwọn láàyè láti rí pa òun. tágbàgbà ò bá fúnra wọn láàyè àwọn gan pínra wọn sórí àwọn àgbààgbà láti máa bára wọn jà àgbà dúró báyìí àgbà kejì dúró báyìí àwọn ọ̀dọ́ á wá pínra wọn sí ọ̀nà méjì wọ́n á máa bára wọn jà. wọ́n pé ọmọ ṣe kan wípé àwọn àgbà yìí ẹja fi wọ́n lẹ̀ jẹ́ káwa gan ká kóra wa jọ ká gbé àwọn àgbà yìí ká ní àgbà ìmọ̀ràn ní kẹ́ máa fún wa àwa la fẹ́ ṣèjọba. ìyẹn ló bà mí lẹ́rù o wípé tó bá yẹ pé ìlú òyìnbó gidi ni ó ṣeé ṣe ṣùgbọ́n ní Nàìjíríà wa ẹnu ọ̀dọ́ òkò tẹ́nu ọ̀dọ́ bá dẹ̀ tó wá kò ṣé ọ̀dọ́ ní owó tí wọ́n fi ṣòṣèlú láyé ìsìn torí ẹni bá máa ṣòṣèlú tó bá fẹ́ gbégbá á kọ́kọ́ wo iye tó ní wípé eléyìí o mo fẹ́ fi ṣòwò. òwò iná ṣáá ni á ṣàràgbò á tẹ pósítà á káàkiri á fún bàbá tó sọmọ lórúkọ lówó á fún ìyá tó ṣègbéyàwó lówó gbogbo eléyìí náà máa ń rò mọ́ wọn lára láti sọ pé tẹ́lẹ̀ bá débẹ̀ àṣedàdà ó dẹ̀ yàtọ̀ òwò tó fi ń ṣe nígbà tán bá débẹ̀ tán gbogbo owó tó ti ná káàkiri yẹn náà máa kọ́kọ́ sápò ara wọn kó tó di pé ẹ̀yin èlò lókù tá a fẹ́ ná fún yín òun ló ṣe é ta wá lára. Délé Mọ̀mọ́dù ọ̀dọ́ nígbà tó jáde tó lọ́nà fẹ́ ṣe pírẹ́sídẹ́ǹtì pẹ̀lú nǹkan tó ń kọ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú ìrìn ẹ̀ pẹ̀lú ìrírí ayé ẹ̀ àgbà pé ọ̀dọ́ ni pé òun náà fẹ́ dà rẹ̀ ìbò mélòó lórí. Ọmọwọlé Sowore òun náà jáde ọ̀dọ́ ni ajàfẹ́tọ̀ọ́ àwọn ọ̀dọ́ ni ó lógbónu ó gbọ́yà òun náà ló fẹ́ ṣàrẹ̀ ìbò mélòó lórí ṣáwọn ọ̀dọ́ ò rí gẹ́gẹ́ bíi pé ara wa nílé ẹ jẹ́ ká dìbò fún òun ló ṣe gbà pé ní ìsìn a lè sọ pé torí wọ́n ṣe EndSARS riot ẹnu wọn kò lórí wípé akọ ìwòsí tí àwọn ọlọ́pàá fi ń lọ̀ wá ni ṣùgbọ́n tó bá di pé a fẹ́ ṣe òṣèlú èmi ò rí bí ẹnu pẹ́nu wọn lè kó bọ́tẹ́ ni wọ́n bá lè kó Ọlọ́run ṣetán láti gbàdúrà Nàìjíríà ni torí ọ̀dọ́ ló lè ṣèlú kódà. ọ̀pọ̀lọpọ̀ wọn wò pé àwọn ọ̀dọ́ tá a ní lásìkò tá a wà yìí wọn ò ní ìgbáradì tó fún pé à ń ṣòṣèlú ní àwọn ilẹ̀ tí wọ́n ti gòkè àgbà. ǹjẹ́ láti ilé ẹ̀kọ́ ni wọ́n ti ń fi ẹsẹ̀ àwọn ọ̀dọ́ wọn lélẹ̀ pé ìlànà tá a fi ń gbà ṣòṣèlú rèé o àbí wọ́n ń tẹ̀lé àwọn àgbààgbà bọ́n ti ṣe ń tẹ̀lé wọn nílẹ̀ Nàìjíríà tiwa ni ibo ló kù sí táwọn ọ̀dọ́ tiwa ò fi wá tì ní ìrírí ọ̀rọ̀ pé bá a ti ṣe ń ṣèlú tó lè gùn mọ́ ni. lọ́nà kìíní ná àwọn ọ̀dọ́ nílẹ̀ òkèèrè òṣèlú tẹ́lòmíì ṣe nílẹ̀ òkèèrè òṣèlú mo fẹ́ forúkọ rere sílẹ̀ ni kì í ṣe òṣèlú pé mo ń wá owó. tẹ́ bá rí businessman míì tó bá wà ní òṣèlú ó wà ní òṣèlú láti sọ wípé mi ò fẹ́ kí ìjọba tó ń bọ̀ kó pa business mi lára nípa wípé wọ́n débẹ̀ wọn ò mọ ìjọba ṣe gbogbo nǹkan tí mò ń tà gan àti gbogbo nǹkan tí mò ń produce ó di eléyìí tó jẹ́ pé aráàlú ò ní lè rà mọ́ wọ́n á náwó sí election yẹn torí business wọn ni náà torí èrè tó fẹ́ rí mbẹ̀. ìyàtọ̀ tó wà nínú tiwa ni pé àwa ń náwó sórí òṣèlú gẹ́gẹ́ bí okòwò a dẹ̀ fẹ́ jèrè ẹ̀. àwọn ọ̀dọ́ tiwọn ìpìlẹ̀ tí wọ́n bá wípé bàbá mi ó fi orúkọ rere lélẹ̀ mi ò ní borúkọ bàbá jẹ́ làwọn náà ń tẹ̀lé. àwọn ọ̀dọ́ wọ́n gba ara wọn nígbà wípé ẹlòmíì nílùú òyìnbó àìkọ́lé ràbàtà kókò bá nílé wa tó rán gbà pé bẹ́ẹ̀dì mélòó ló fẹ́ sùn sí. tẹ́ ẹ bá rí òyìnbó yìí lo mọ́tò méjì ẹyọ kan nì torí mọ́tò yìí ṣe nǹkan tí wọ́n fi ń ṣakọ wípé mo lówó transport system mọ́tò train olówó mi kàn á fi mọ́tò lẹ̀ á wọ̀ torí pé ó kàn fẹ́ pleasure wípé yes mo ráwọn èèyàn ṣùgbọ́n bí ó bá gbé mọ́tò kàǹkà dé family meeting ibòmíì
wọ́n á ti pè ẹ́ sí táìtẹ̀bù gan wọ́n tó mọ̀ pé àlejò gan ló jẹ́ pé ó wáyàn wá ni aṣọ ńlá lèèyàn ńlá lọ́dọ̀ wa so àwọn nǹkan tó ti rọ̀ mọ́ òṣèlú nípa pé tá a bá débẹ̀ tán wọ́n á kọ́ ọlọ́pàá sẹ́yìn wa a máa fọn sàárín tó bá dé wọ́n fi ẹ́ joyè tó bá dé àwùjọ ìwọ náà kọ́ wọ́n máa pè ìjókòó ẹ̀ á ga ju gbogbo èèyàn lọ gbogbo eléyìí náà máa ń rọpò nínú òyìnbó equality gbogbo àìkan náà ni kẹ́ tó lè mọ ẹni tó jẹ́ members of house of rep wọn kẹ́ tó lè sọ pé ẹni báyìí ni ẹjọ́ jókòó nu tírèènì ẹjọ́ ṣeré ẹjọ́ sọ̀rọ̀ kò sí pé ọlọ́pàá ń ṣọ́ kò sí pé ẹ fẹ́ rí ẹ lè rí kò sí pé ẹ lè bá sọ̀rọ̀ ṣùgbọ́n bí ẹ bá fẹ́ rí ẹni tó jẹ́ house of assembly member gan nísìn nígbà tẹ́ bá kọ fọ́ọ̀mù tẹ́ bá ṣe ìgbà tẹ́ lè rí wọn nígbà tán bá fẹ́ dìbò bọ́n bá ti dìbò tán wọ́n ṣe rí mọ́ gbogbo culture àti bọ́n ṣe ṣe òṣèlú ní ọ̀hún yẹn ó fàyè gba àwọn ọ̀dọ́ ó dẹ̀ wú ọ̀dọ́ lórí ṣùgbọ́n níbí ọ̀dọ́ tí ò ríṣẹ́ ó gbà pé ní òṣèlú ibẹ̀ lówó wà tí bá contest tí bá win owó mi ti dé ó ṣe níyàwó méjì lọ́wọ́ máa ní mẹ́ta ó ṣe ń rọ mọ́tò kan lọ́wọ́ máa ra ìkẹrin so ó wà lè fi òṣèlú ọ̀dọ́ ìpìlẹ̀ ní gbogbo nǹkan tí wọ́n wá Nàìjíríà kó tó di pé a ó lọ sí orí ọ̀rọ̀ àwọn tí ó jẹ́ aṣòfin wa ní ráńpẹ́ tẹ́ máa bá mi sọ̀rọ̀ lórí láìpẹ́ à ń gbọ́ fìrìfìrì pé ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè Nàìjíríà Goodluck Jonathan wọ́n ti ń ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC bẹ́ẹ̀ bá wá fẹ́ fojú wò ṣẹ́ẹ̀ rí i pé ẹgbẹ́ òṣèlú PDP ó tún fẹ́ wà ní tàkété ọlọ́dún mẹ́rin níbi. ṣe rí ìtumọ̀ tí àwọn èèyàn fún pé àwọn gómìnà APC tí wọ́n lọ bá President Jonathan ìtumọ̀ yẹn ti pín sóríṣiríṣi bí àwọn kan ṣe ń sọ wípé àwọn gómìnà yìí wọ́n lọ bá wọn láti sọ wípé ẹ jọ̀ọ́ a fẹ́ gbà yín gẹ́gẹ́ bí ààrẹ ẹ tún máa bọ̀ kẹ́ wá gba ipò ààrẹ lọ́dọ̀ wa bẹ́ẹ̀ ni ìtumọ̀ tí àwa ń fún ní ẹgbẹ́ PDP ni wípé wọ́n ní ronúpìwàdà wípé a gbìmọ̀pọ̀ láti parọ́ mọ́ yín pé kẹ́ ẹ kúrò lórí oyè ṣùgbọ́n gbàtẹ́ kúrò bẹ́ẹ̀ tán Ọlọ́run ti kọ̀dé àmọ́ṣe sí wa o a ti mọ àṣìṣe wa o àwa tún bá o nǹkan tó lọ ṣe nìyẹn o ìṣepọ̀ lọ bá wípé pé ó yàtọ̀ síra wọn pé nǹkan tó ń jáde nísìnyí ó ti yàtọ̀ a ti mọ̀ yàtọ̀ obìnrin wa ti dánlé ọkọ méjì wo àti gbé tútù àti gbé gbígbóná àti mélèé tó dáa o àwa túbá àwa fẹnu wa túbá ẹ̀ṣẹ̀ wa wípé gbogbo rọ́tà pa ọmọ yín àwọn Chibok girls àwọn kan wọ́n kú ní ọwọ́ Boko Haram ṣùgbọ́n àwọn tó ń kú láyé ìsìn wọ́n ju lọ́dún mẹ́fà tí a ṣì wà lórí ìjọba wọ́n ti ju àwọn 16 years tẹ́yìn ló bẹ̀ lọ so a gbà pé a ti ṣe àṣìṣe ẹ foríjì wa ẹ̀bẹ̀ ni wọ́n lọ bẹ̀. ṣé pé ó yàtọ̀ sí. ó yàtọ̀ sí nǹkan tó ń sọ nílùú pé wọ́n fẹ́ gbé Jonathan lẹ̀ lọ́ndà APC wọ́n lọ túbá ni wọ́n lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ni. wọ́n ní ọmọọba Uche Secondus wọ́n fẹ́ lọ díje fún ipò gómìnà nípínlẹ̀ Rivers mo tilẹ̀ jẹ́ bóyá àhesọ ni ẹ̀yin náà lè fìdí ẹ̀ múlẹ̀ wípé gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ọmọọba Ọlágúnsóyè Oyèlọ́lá ni wọ́n fẹ́ gba ipò ọ̀hún ṣé bẹ́ẹ̀ ni kí ni fìrìfìrì torí wọ́n ní àwọn Yorùbá ní kò sí bí ó ti lè ṣe mọ́ ṣe gbọ́ ìsọ ìtó òkodoro ọ̀rọ̀ kan wà nù rẹ̀ kí ló kodoro ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ sà. ẹgbẹ́ PDP ní ààtò nínú ìwé ẹgbẹ́ wa tí a pè ní constitution December ọdún tó ń bọ̀ ní ìjọba àwa tá a wà mẹ́sìn ló máa tán tó bá ti di ọdún tó ń bọ̀ nísìnyí tó bá máa fi di March àpérò kan máa wà láti sọ wípé ìjọba àwọn eléyìí tó fẹ́ tán yìí o báwo la tún ṣe fẹ́ ṣe ìmíì tó ń bọ̀ nínú ìmíì tó ń bọ̀ yẹn wọ́n máa ń yan kọmití tí wọ́n á sọ wípé ipò gómìnà o ipò ààrẹ o bí báyìí ló ti máa wá ipò ẹni tó bá máa jẹ́ olórí ẹgbẹ́ bí báyìí ló ti gbọ́dọ̀ wà tí ó bá jẹ́ wípé ipò ààrẹ ìsàlẹ̀ láti fẹ́ mú ó yẹ dandan kí olórí ẹgbẹ́ kó wá látòkè tó bá yẹ pé àtòkè láti fẹ́ mú ààrẹ ó yẹ dandan kí olórí ẹgbẹ́ kó wá sísàlẹ̀ nígbà tí àtò yìí bá wà láṣẹ tó wá máa wo wípé àwọn ohun ló fẹ́ jáde ló fẹ́ díje gbígbà pé a fẹ́ ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ pé ẹ̀ẹ́dẹ́ ni tá a bá sọ wípé ẹni báyìí máa jáde ẹni báyìí zoni la máa kọ́kọ́ ṣe zoni yẹn ni pé níbo làárẹ̀ ti fẹ́ wá táàrẹ̀ bá ti wá ń bí olórí ẹgbẹ́ ó gbọ́dọ̀ wà ń bí tá a bá ti yanjú yẹn tán àṣẹ máa wá wo pé
nígbà tí wọ́n bá sọ pé ààrẹ ló kàn wá ní ìsàlẹ̀ ṣé kọ́ ọmọ ọba Ọlágúnjóyè kan á máa sọ pé mo fẹ́ jàre ẹgbẹ́ tàbí kí talẹ̀ tún pé sí secondus kó ní mo fẹ́ jàre ẹgbẹ́ ipò president lókùtà máa dùn kan tó bá zone sọ́dọ̀ wa ni wọ́n máa dùn láì jẹ́ pé nǹkan tí wọ́n bá kọ́kọ́ zone náà ẹnìkan kò sì lè sọ pé nǹkan tí mo fẹ́ mú. wọ́n lé ẹgbẹ́ òṣèlú PDP wọn rí lì dángájíá tó lórí pé à ń ṣe ẹgbẹ́ òṣèlú alátakò bíi tàwọn APC ńgbà náà lọ ṣé bẹ́ẹ̀ ni kí ló fà á. ọmọlúàbí bàbá ṣe bíra wa sí àbí bàbá ṣe gba ọ̀rọ̀ Nàìjíríà sí la ṣe máa ń ṣe nígbà táwọn wà ń bẹ̀ àwọn òkò kìlú dàrú ẹlẹ́kùn mọ́ wọn ẹlẹ́ wọn kó ń jọba táwa bá débẹ̀ táwa ṣe dáadáa ẹ̀sọ̀kúta mọ́ wa bíi tiwọn orin kìlú bàjẹ́ kìlú dàrú ni wọ́n ń kọ ṣùgbọ́n àwa ọmọ onílù ò gbọdọ̀ jẹ́ kó dàrú làwa ń ṣe pẹ̀lú àìmọ̀ ṣe mọ́ àwa ò pariwo wípé ẹ̀fọ̀kúta lé wọn ẹ̀yẹ̀ wọn níbọn àmọ́ nǹkan tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó sọ tó bá ní president tó bújù ní gbogbo àgbáyé láyé yìí Jonathan ni ṣùgbọ́n fara gba gbogbo ẹ̀ nígbà tí wọ́n dìbò wọ́n ti dìbò gan tán tó fi kí Buhari wípé o kú oríire o wá gbàjọba wọ́ọ́rọ́wọ́ torí kò fẹ́ kẹ́mi sọnù nínú ẹ̀ ni Buhari ti sọ pé tó o bá wọlé bàbá gan á fẹ̀jẹ̀wẹ̀ nígbà tọmọ èèyàn bá fẹ̀jẹ̀wẹ̀ tán a ti mọ̀ pé àwọn kó dàrú ní tiwọn àwa a fẹ́ kó dàrú aráàlú la fẹ́ kó rí yàtọ̀ nínú méjèèjì tó tí wọ́n sọ pé à ṣe àtakò tó àtakò wo la tún fẹ́ ṣe tí àtakò gbò ò ti ṣe ra ẹ̀ ṣé a ṣẹ̀ṣẹ̀ ní ìdí gẹ́gẹ́ bí ẹgbẹ́ láti máa sọ fáwọn èèyàn pé níjẹta o wọ́n dúgbò àwọn 43 àwọn àgbẹ̀ o ṣáàtún ní ìdí gẹ́gẹ́ bí ẹgbẹ́ láti tún pariwo ẹ̀ ju bí aráàlú gan ṣe gbọ́ lọ àbí ká sọ wípé a ní gbogbo àwọn olórí ológun tó wà bẹ́ẹ̀ nísìn tó tiẹ̀ kán fẹ̀yìntì tọrọ bá ṣe ń dáàbòbò lú bá ṣe ń dáàbòbò dúkìá àtẹ̀mí tí ò yé mọ́ a ti pariwo pé kí olórí orílẹ̀-èdè wa kó fẹ̀yìn wọn tì kó kó àwọn ọmọ kéékèèké tí ọ̀rọ̀ yé kán change style kó fi wọ́n sí kò gbọ́ ṣá máa pariwo délé tá a pariwo ìlọni àbá máa gbé màmá lè kó lórí òye àtakò tá a lè ṣe náà ní ká pariwo pé kìíní yóò dá tára àdúgbò náà mọ̀ pé kò dá àtakò wo la tún fẹ́ ṣe wípé wọ́n fowó lówó epo àtakò wo la fẹ́ ṣe tára àdúgbò ò ti ṣe fúnra wọn EndSARS ṣé PDP ló organize ẹ̀ ní nígbà tó rí tára àdúgbò fúnra wọn náà jáde torí bá jọ ta gbogbo wa pọ̀ aráàlú gan ló máa mọ̀ pé àwọn ń ṣàtakò ìjọba inú àtakò yẹn ìbò wọn náà máa fi ṣe àtakò ẹgbẹ́ kò dìgbà tí àwa bá sọ síta wípé ẹlẹ́wọ̀n lókùúta báyìí ni ẹ ṣe kó tó di pọ́n ṣe tó yẹ pé nǹkan tó ń retí ni pé báwọn ṣe pé propaganda láyé ìgbà yẹn táwọn ń bú ìyá bú bàbá tó ń pe Jonathan ní dídìrín tó jórúkọ tó bàbá ẹ̀ ò sọ náà sọ tó ń sọ pé ẹ̀fọ́kúta lé wọn jáde fi gba àyọ̀tá ìfórí yẹn náà expect káwa náà kọ báwọn ṣe gba òṣèlú ó yàtọ̀ bí àwa tá ń polú ẹgbẹ́ ó yàtọ̀ sí bá a ṣe ń pa òṣèlú tí n bá báyàn ṣe dìbéètì tó bá ti di pé o gọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ mi ò báyàn jiyàn rú ẹ mi ò bá pig kí ni wọ́n ń pè ní pig ẹlẹ́dẹ̀ mi ò bẹ́lẹ́dẹ̀ já bí wọ́n bá sọ tiẹ̀ tèmi bá sọ tèmi àwọn tá à ń sọ fún ọmọ ìyàtọ̀ ṣé democracy wa ṣó ń gòkè ni àbí mọ̀tara ẹni nìkan lókè nílẹ̀ òkèèrè béèyàn bá ti wà ní parliament ó ti wà ń bẹ̀ náà nìyẹn kò sí kan tí kò ságbára kankan tẹ́nìkan lè ṣe ò lẹ́nu tó bá ti wà ní parliament ọ̀rọ̀ wọn tó bá sọ ń bẹ̀ ó dòfin immunity ó wà fún ẹ o lẹ́tọ̀ọ́ láti tako ìjọba ẹlẹ́fẹ́ yá owó èmi gẹ́gẹ́ bí aṣojú ará ìlú mi ò fọwọ́ sí pé kẹ́ ẹ yá owó yẹn torí lè tẹ ẹ yá tẹ́lẹ̀ ẹ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe ná fún wa mọ́tẹ́yìn bá dánrú ẹ̀ wò nílé ìjọba ti Nàìjíríà bóyá state ní àbí gíníjọ́ yẹn náà máa yọ tó bá dẹ̀ rí yọ tó bá nawọ́ sókè ìjọ mi wọ̀n ní pé kókó tún sọ̀rọ̀ mọ́ torí ẹni tó jẹ́ speaker ìjọba tí ó fẹ́ wúyẹ̀ lọ́wọ́ wò lọ́ fi sí orí àpèrè àwa ní pé democracy bọ́n ṣe ń ṣe ilẹ̀ òkèèrè bẹ́ẹ̀ làwa náà ṣe ń ṣe báwo ni ètò ìlú báwo ló ṣe jọ kò lè jọra wọn ó yàtọ̀ síra wọn ìpilẹ̀ṣẹ̀ tí wọ́n fi lé ti ìlú òyìnbó lọ́wọ́ ó yàtọ̀ sí ìpilẹ̀ṣẹ̀ tí àwa ń gbé tiwa lé orí irọ́ làwa ń gbé tiwa lé lórí ó dẹ̀ dìgbà tí a bá tó pe àrò inú wa àti ẹ̀dọ̀ inú wa kí a pè jókòó pé
ǹjẹ́ kíní ìgbópè wa ń bo ló ń gbé wa lọ gan tó yẹ pé àwọn aṣòfin wọ́n tó ní agbára yẹn kán lè yọ ìjọba tí ò bá ṣe ìjọba á jókòó kò ní ṣàìdá á jókòó gírígírí pé àwọn àwòsí mi ìfẹ́ kan yọ mí o owó tí ò bá lẹ́tọ̀ọ́ kò ní ná owó tí ò bá lẹ́tọ̀ọ́ kò ní ya nǹkan tó bá yẹ kó ṣe sùúrù tí ò bá ṣe tí ìjọba ìjọwọ́ lẹ ráwọn house of assembly kan sọ wípé gómìnà wa ọ̀nà báyìí ẹ̀dá tẹ́ ẹ̀ bá dá láàrin ọjọ́ méje ayé yìí lọ́wọ́ wo tàbí owó báyìí wọ́n lẹ̀ ti ná níbo lẹ ná owó náà sí igbó rẹ ti rí assembly àbí senate àbí kìíní kan tó yẹ ìjọba lọ́wọ́ wò àpapín àpadé àpalù tó wà láàrin wa kò jẹ́ kí wọ́n tẹ̀ ti di pé táwọn bá tẹ̀ ti wọ́ bẹ̀ kó kàkùn lórí nǹkan tó bá máa rí kó gba tiẹ̀ torí wọ́n á tún lé owó tó máa tún fi dìbò míì ó di dandan tó yẹ pé owó tó bá wọlé àwọn náà gbọ́dọ̀ ṣàlàyé wípé owó yìí àtúnfẹ́ ti dìbò torí pé a fẹ́ wọlé gẹ́gẹ́ bí aṣòfin ìlú bí aṣòfin tí mo jókòó sí bá ti rówó tèmi tó bá ti wọlé aráàlú bá dẹ̀ ti dé ọmọ mi ò lọ skul èló ní 10,000 gba 5,000 bẹ́ẹ̀ tó dọ̀ díjọ́ ìdìbò tán balance pẹ̀lú 5,000 tán bá fẹ́ dìbò ó di pé wọ́n ti owó tí mo fún ẹ̀jẹ̀ sí o gba díẹ̀ sí lọ tẹ̀ka fún wa wọ́n á gba táyọ̀sì kékeré àwọn aráàlú. Ó ga amúkùn ẹrù ẹwọ́ ìsàlẹ̀ ní o òkèlè ẹ̀wọ̀ ẹ̀wọ̀lẹ̀ tá a bá ní kí a máa tọ́ lọ á fi wákàtí méje wákàtí mẹ́ta á máa ṣe láwẹ́láwẹ́ ẹ ṣeun púpọ̀ tẹ́ fún wa ní àkókò yìí àmọ̀ràn ní ṣókí fún gbogbogbò lórílẹ̀‐èdè Nàìjíríà. àmọ̀ràn mi ni pé fún àwọn olórí wa ẹ jẹ́ kí wọ́n bá àwọn aráàlú sọ̀rọ̀ wípé ó dijọ́ tá a bá dẹ́kun pé kí ni owó tí mo fẹ́ gbà ní ìsìn àbí àǹfààní wo ni mo fẹ́ rí ní ìsìn tí ẹ ro ọjọ́ iwájú tẹ́ ẹ bá ti ro ọjọ́ iwájú tí ẹ pè sí ilẹ̀ ń rò ó dàbẹ̀ ní pé inú ìlà ìlú tá a wà ní Nàìjíríà a sì máa wà ńbẹ̀. tẹ́ fún àwọn olórí kan gbà wípé ipò tí Ọlọ́run bá gbéyàn sí bí àdánwò ni tán bá lò dáadáa bọ́mọ aráyé ò bá béèrè Ọlọ́run á béèrè ìdí nìyí tó yẹ pé ẹ̀rí gómìnà míì tó yẹ pé láàrin bí ọdún 5 ọdún 6 ẹ̀rí rí àwọ̀ gómìnà bó ṣe gómìnà ló lára ẹ̀ owó á ti tán torí orí gbígbẹ orí tútù tí wọ́n ti yàn jẹ owó ìlú téèyàn bá sọ pé òun nìkan kó gbogbo ẹ̀ sápò báráyé òbí léèrè Ọlọ́run á bí léèrè ẹlòmíì owó yẹn àìsàn ló máa fi ń wò ṣùgbọ́n tí Ọlọ́run bá gbé wa sípò ẹ jẹ́ ká lò dáadáa fún àǹfààní àwọn tí Ọlọ́run gbé wa lé lórí wípé ká fi di ipò náà àmọ̀ràn mi nìyẹn o kọ́lọ̀ nǹkan gbogbo àmọ́ ṣe. ẹ ṣeun púpọ̀ ẹ̀yin aráalé òun lẹ ti gbọ́ yìí o ọmọọba Ọládìran Ọdẹ́yẹmí tí wọ́n jẹ́ igbákejì alukoro ẹgbẹ́ òṣèlú PDP lápapọ̀ òun lẹ ti gbọ́ kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ ọ̀rọ̀ tí wọ́n fọ̀ kalẹ̀ yìí tọ̀ wọ́n ní ẹni tó bá ta bá ẹ má fi ṣèbínú ẹ túbẹ̀ ṣe ni títí di ọjọ́ míì láti máa pàdé lórí ètò àjọrò ní ìkànnì Àwa-Ara-Wa TV Sekinat Adégòkè Yusuf lórúkọ ti tèmi ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lárí àwọn ìkànnì abánidọ́rẹ̀ẹ́ gbogbo tẹ́ ẹ bá ti tẹ Àwa-Ara-Wa àgbè wa ni ẹ bá wa dọ́rẹ̀ẹ́ kẹ̀sì máa tẹ̀lé wa ó tún dìgbà kan náà.